ó yàtọ̀ sí wọn jọ, ó yàtọ̀ sáwọn gbàǹtu ẹ̀yọ, ó yàtọ̀ sáwọn fàwọ̀ rajà, ó yàtọ̀ sáwọn dàlúrú. Sunday Adéyẹmọ ó yàtọ̀ sí wọn jọ. Ó máa yà yín lẹ́nu pé ijó òun òlù ló bá wọlé. Bẹ́ẹ̀ ni, torí wípé tá a bá mọ ni ká sọ pé a mọ ni. Àṣé àwọn èèyàn wa ó ti yé yín, àwọn bàbá wa lókè, àwọn ìjọba Nàìjíríà, wọ́n mọ̀ pé Sunday Adéyẹmọ ó yàtọ̀ sí wọn. Àwọn wo? Ó yàtọ̀ sí àwọn dàlúrú, ó yàtọ̀ sí àwọn adìtẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ ìjọba. Ẹ máa bọ̀ ẹ wá gbọ́ lórí ètò lónìí. Torí wípé a fẹ́ ṣe ìwọ́de, àwọn kan ti ń sọ wípé ìran Yorùbá wípé Sunday wà ń díẹ̀. Pàápàá láìpẹ́ yìí tí ọmọ Adéyẹmọ wọlé, eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ kan máa wò pé torí protest ni, torí ẹ̀kọ́ lè wálé. Àwọn ìjọba, ara àwọn tó wà nínú àwọn ìjọba náà ti sọ̀rọ̀ wípé kò sí láàrin wọn, ọmọ Adéyẹmọ ò sí láàrin wọn, ó yàtọ̀ sí wọn. Nítorí eléyìí la tún ti rí nínú àwọn èèyàn wa, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ bàbá wa gangan, tí àwọn náà tí wọ́n tún wá sọ pé tó nǹkan àṣà tí àwọn bàbá ńlá tiwa tí wọ́n ń lò láti máa dáàbò bò lú tí ìlú bá fẹ́ rójú, òun ni wọ́n lọ gbowó lọ́wọ́ ni wọ́n ó gbòòrò jáde. Ṣé ebi àìwò lóró nígbà tẹ́ ẹ bá gbòòrò jáde lásìkò tí ó yẹ kẹ́ ẹ gbòòrò jáde? Báwo lẹ rò pé yóò ti rí? Gbogbo ẹ̀ lẹ máa rí wò lórí ètò. Ẹ wo àwọn tó mọ tìfútọ̀dọ̀ ọ̀rọ̀, àwọn tó mọ ìtumọ̀ ọ̀rọ̀, tí wọ́n mọ ohun tó ń tìfútọ̀dọ̀ bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo wọn lẹ gbóhùn wọn lórí ètò yìí. Kódà olóyè Gani Adams wọ́n sọ̀rọ̀ síbẹ̀. Ẹ gbọ́, Ààrẹ Ọ̀nà Kakanfò, ààrẹ sọ̀rọ̀ kẹ́ ẹ lè bá a mọ̀ ta ló láálí, ó láálí ẹnìkan. Ààrẹ yarí, Kakanfò ó pílàsì. Ẹ gbọ́ lórí ètò lórí ọ̀rọ̀ protest yìí náà ni. Pé ẹ má dán wò, ẹ má lọ bẹ̀, ẹ má fọwọ́ bà á, yóò gé yín lọ́wọ́ bí abẹni gbẹgẹdẹ ni, yóò gé yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá dán wò, ẹ sì dán tán. Sunday Adéyẹmọ ò sí láàrin yín. Bẹ́ẹ̀ ni, ẹ máa gbọ́ ilé yìí. Nínú àwọn tó sọ̀rọ̀, bàbá wa Dele Momod sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni Sunday ò sí ń bẹ̀. Ẹ yọ kúrò láàrin wọn. Ìdí táwọn èèyàn fi fẹ́ protest rèé, kì í ṣe nítorí Yorùbá nation, kì í ṣe nítorí ọmọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ rìnrìn àjò tiẹ̀ ni, kò bá tẹnikẹ́ni wáyé. Ẹ wò, ẹ má jẹ́ ń dà yín láàmú jù, torí wípé fídíò yìí gùn díẹ̀, àmọ́ ẹ̀rín jọ́ pọ̀. Mo fún yín dídí ẹ̀gbọ́n ń bẹ̀, ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé. Bẹ́ẹ̀ ṣe wá ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa pín ẹjọ́ wọ̀gbòrò ayé lọ. Ẹ jọ̀ọ́, ẹ bá wa pín, ẹ bá wa táàgì àwọn tó yẹ kẹ́ ẹ táàgì, kí wọ́n lè mọ̀ wípé a ní bàbá kan, bàbá àrà tó mọ yìnyín ọmọ, kò fi wá ṣeré. Bàbá àrà tó mọ yìnyín ọmọ, Sunday Adéyẹmọ, bàbá àrà tó mọ yìnyín ọmọ, Bánjí Akíntóyè, bàbá àrà tó mọ yìnyín ọmọ, wọn ò fi wá ṣeré. Ìjọba Nàìjíríà náà mọ̀ pa alákọ̀ọ́ní ilẹ̀ Yorùbá. Àwọn alágbára ilẹ̀ Yorùbá náà, ilẹ̀ Nàìjíríà náà gbà pé ó jura wọn lọ. Fáìlì ò ṣeé fi wé fàlì, ọkọjá bẹ́ẹ̀, ọkọjá òye ẹ̀dá. Ẹ wò, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ nítorí àsìkò. Mi ò fẹ́ kí prógáàmù yìí ó gùn rárá nítorí ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí. Tí sálárì minimum wage yóò kọjá 70, ẹni tó bá dẹ̀ ní employees tí ìṣèjọba àti san 70,000 yẹn pẹ̀lú. Ẹ̀yin olólùfẹ́ wa, bàbá yìí ló ń sọ̀rọ̀ ìdí tí àwọn èèyàn fi fẹ́ ṣe protest, pé kì í ṣe nítorí Yorùbá nation. Ọ̀yá o, ẹ gbọ́ o. Wàhálà tíjọba ti kó sọ́nà fún yàn gan, ó ti dìṣòro. Ṣé ẹni tó bá ń wo ìlú tó rí bẹ́ẹ̀ ṣe wọ́n lẹ́tọ̀ọ́ àti fẹ̀hónú wọn hàn ni? Ẹni tó bá wò ó tó rí wípé fún ọjọ́ ọ̀la fáwọn ọmọ gan-an wọ́n ti bàjẹ́. Àbí o. Wọ́n ti tà á. Wọ́n ń yá owó ọmọ wọn ń yáwó nù kólú ẹ̀, wọ́n tẹ̀ ń nà jẹ lórí ìranù, lórí ìṣekúṣe. Kì í ṣe pé wọ́n ń yá owó láti ṣe nǹkan gidi.
ṣé kò tó kéèyàn fẹ́ òun wọn tí wọn bá ń wo rẹ̀. ó tó. ẹ wòye tá a ra oúnjẹ lẹ́nu ẹ wòye tó jẹ́ bí ọdún kan sẹ́yìn ṣé kò tó kéèyàn fi ẹ̀hónú wọn ni. ṣé ọ̀rọ̀ bílù ṣe kan gbogbo tó kan gbogbo láti rìn láti dúkọ̀ ìletò kan sí ìletò míì tó di ìṣòro ṣé kò tó kéèyàn fi ẹ̀hónú ẹ̀ hàn ni. eléyìí ò kì í sọ̀rọ̀ ọmọ Ìgbò ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ní gbogbo wa ló kàn. èmi ló kàn làwọn sọ lọ́jọ́ kìíní àná. àwọn ló kàn láti fìyà jẹ àwọn aráàlú ni wọn kò ń sọ fún wa ẹ̀yin lẹ gbọ́. ṣẹgbẹ́ o. n tó kan gbogbo wa ń sìn ìyá ni Ọlọ́run máa fi jẹ́ kí ìyá kó kan gbogbo wa. bá a dẹ̀ ṣe máa kó olóko ẹrú tí wọ́n mú wa lọ la gbọ́dọ̀ máa rò. kì í sọ̀rọ̀ ọmọ Ìgbò kì í ṣe ọmọ Ìgbò rárá. tí ọmọ Ìgbò ń lọ sọ́jà mi yàtọ̀ sí ìtẹ̀yìn lọ. rárá o ọjà kan náà yìí náà ni. mo ṣe títí mi yàtọ̀ fọmọ Ìgbò àbọ̀mọ Ìgbò ló gbé jù gan ti ẹni tí ò bá ẹni tó bá dẹ̀ ní employees tí ìṣèjọba àti san 70,000 yẹn pẹ̀lú gbogbo wàhálà tíjọba ti kó sọ́nà fún yàn gan ó ti di ṣòro. ṣé ẹni tó bá ń wo ìlú tó rí bẹ́ẹ̀ ṣé wọn lẹ́tọ̀ọ́ àti fẹ̀hónú wọn hàn ni. ẹni tó bá wò ó tó rí wípé fún ọjọ́ ọ̀la fáwọn ọmọ gan-an wọ́n ti bàjẹ́. àbí o. wọ́n ti tà á. wọ́n ń yá owó ọmọ wọn ń yáwó nù kólú ẹ̀ wọ́n dẹ̀ nà jẹ lórí ìranù lórí ìṣekúṣe. kì í ṣe pé wọ́n ń yá owó láti ṣe nǹkan gidi. ṣé kò tó kéèyàn fẹ́ òun wọn tí wọ́n bá ń wo rẹ̀. ó tó. ẹ wòye tá a ra oúnjẹ lẹ́nu ẹ wòye tó jẹ́ bí ọdún kan sẹ́yìn ṣé kò tó kéèyàn fi ẹ̀hónú wọn ni. ṣé ọ̀rọ̀ bílù ṣe kan gbogbo tó kan gbogbo láti rìn láti dúkọ̀ ìletò kan sí ìletò míì tó di ìṣòro ṣé kò tó kéèyàn fi ẹ̀hónú ẹ̀ hàn ni. eléyìí ò kì í sọ̀rọ̀ ọmọ Ìgbò ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ní gbogbo wa ló kàn. èmi ló kàn làwọn sọ lọ́jọ́ kìíní àná. àwọn ló kàn láti fìyà jẹ àwọn aráàlú ni wọn kò ń sọ fún wa ẹ̀yin lẹ gbọ́. ṣẹgbẹ́ o. n tó kan gbogbo wa ń sìn ìyá ni Ọlọ́run máa fi jẹ́ kí ìyá kó kan gbogbo wa. bá a dẹ̀ ṣe máa kó olóko ẹrú tí wọ́n mú wa lọ la gbọ́dọ̀ máa rò. kì í sọ̀rọ̀ ọmọ Ìgbò kì í ṣe ọmọ Ìgbò rárá. tí ọmọ Ìgbò ń lọ sọ́jà mi yàtọ̀ sí ìtẹ̀yìn lọ. rárá o ọjà kan náà yìí náà ni. mo ṣe títí mi yàtọ̀ fọmọ Ìgbò àbọ̀mọ Ìgbò ló gbé jígà tó ń já tó ń fọ́ gbogbo títí wa lẹ́kọ̀ọ́. ọmọ Ìgbò tí ọmọ Ìgbò ló mú wa lẹ́rú. ṣé ọmọ Ìgbò ló mú wa lẹ́rú. ẹ bá fẹ́ gbàṣírí ọmọ olè ẹ dúró kẹ gbọ́ngbà tí wọ́n bá ń jà. ṣé ọmọ Ìgbò ló san $100 million ló gba $100 million ló sọ gbogbo àwọn ará free trade zone aláìnílẹ̀ mọ́. gbogbo yéguda gbogbo ibi tí wọ́n láwọn ń kọ́ alárọ̀ sí. ìbílẹ̀ àwọn èèyàn kan náà gbà. bẹ́ẹ̀ ni gbogbo free trade zone yẹn bẹ́ẹ̀ ni. sọmọ Ìgbò ni ọmọ Ìgbò ni ẹ má jẹ́ kí wọ́n fi búrẹ́dì kíkan pọ́n yín lómi ọbẹ̀ lọ ẹ má jẹ́ kí wọ́n kọ́ta yín ó máa náwó ọ̀tá yín sí yín ọ̀tá yín ló ń náwó ọ̀tá yín sí yín ọ̀rẹ́ yín náà dẹ̀ náà ká sí pọ̀tá yín ni. ọmọ Ìgbò tí ò dáa ti wà ní Yorùbá tí ò dáa náà wà èèyàn lèèyàn ò mọ̀ jẹ́ títí láéláé ẹ má jẹ́ kéèyàn bá yín yan ọ̀tá tí ìṣọ̀tá yín. èyí tó wà ńlẹ̀ yìí kò sí nǹkan tí mo fẹ́ fúnra mi tí mi ò fẹ́ fọmọ Ìgbò tí mi ò fẹ́ fọmọ Haúsá tí mi ò fẹ́ fọmọ Fúlàní tí mi ò fẹ́ fọmọ Ìjọ kò sí nǹkan tí mo fẹ́ fúnra mi tí mi ò fẹ́ fọmọ nìkejì mi. Ọlọ́run má jẹ́ kí ibi kó bá wa. èyí tó ń jó tó ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ dì mú kẹ́ jẹ́ kó yé yín láàárọ̀ yìí kẹ́ ẹ sì gbọ́dọ̀ gbàgbé òní wípé tá a
ṣe kan a lè jáde nínú oko ẹrú káwọn ará bíi mú wa wọ̀. ṣe é gbọ́ o. kì í ṣe gbogbo aṣọ náà là ń sá lóhùn. bẹ́ẹ̀ ni bàbá mi. ọ̀rọ̀ ó tún rò kù. bẹ́ẹ̀ ni bàbá mi. ó yé wọn ọ náà là ń sọ yìí ó ń yé wọn àwa máa yànnà náà ẹbí tẹ̀ ṣẹ́ dé. sọ nígbà mi nítorí ìdí èyí máa ṣe ẹnu. ibi tá yóò sọ dé àwọn ó sọ dé bẹ́ẹ̀ bàbá. ṣùgbọ́n kẹ́ ẹ mọ̀ rí. Ifá ò ṣèké o. ọ̀pẹ̀lẹ̀ kò sí ṣàbòsí. gbogbo ẹni tó bá sì dalẹ̀ yóò balẹ̀ lọ ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú. gbogbo èyí tẹ̀ ń bá wọn gbé orò rọ́ tẹ̀ mú ìṣẹ̀ṣe wa tẹ̀ wá sọ di yẹpẹrẹ nítorí ìjẹkújẹ gẹ́gẹ́ jẹ àwọn alálẹ̀ àbí. àmì àṣẹ. àwọn alálẹ̀ wọn àbí. àṣẹ o àṣẹ. lórí àwọn ọmọ ọlọ́mọ tẹ̀ ń mú lẹ́rú tẹ̀ ń fà lóko ẹrú nítorí ìjẹkújẹ nítorí èèyàn kan àbí. àṣẹ o bàbá. ẹ wo ògbóró dáadáa ẹ̀rí bí ìlú ṣe kan gbogbo. ẹ̀yin tẹ́ máa jáde láti fẹ̀hónú yín hàn bẹ̀yìn ẹ rántí ìjọba tẹ̀ ń dé pẹ̀lú àpààyàn ni wọ́n tẹ́ ẹ bá mọ̀. ẹ rántí tí Buratai ṣe ní Kaduna 450 share náà pa 430 share náà pa according to their own panel report. ẹ rántí nǹkan ṣe Lẹ́kì tó wọ́ọ̀sì jù ń pa ọ̀rọ̀ Lẹ́kì ni pé wọ́n tún wá mú ikú àwọn ọmọ ọlọ́mọ. wọ́n tún fi ṣe campaign. ìwà ìtàwọn èèyàn ṣe gbọ́dọ̀ jáde protest lọ́tẹ̀ lẹ́yìn tẹ́ bá àwọn èèyàn tẹ́ dínà ikú wọn lẹ́yìn tí panel yìí confam pé ẹ másákà wọn ẹ tún wá mú ikú wọn ẹ tún wá fi ń parọ́ ẹ tún wá ń lò ó láti ṣàlàyé ibi táwọn èèyàn ṣe gbọ́dọ̀ jáde láti wá protest ẹ jẹ́ gbogbo wọn àbíyín láti ìran dé ìran tó wá béèrè lọ́wọ́ ẹgbẹ́ mọ́ pàpọ̀ wọn. ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n èmi ò ní sọ jù báyìí lọ láàárọ̀ yìí ṣùgbọ́n èèyàn ọmọ Yorùbá ẹ mú àpòrònú yín ẹ gbé níbi tẹ́ ẹ sùkọ́ sí òkú ẹrú náà mú wa lọ. eléyìí ò kì í ṣe pé ìyànjọ́ ta èèyàn kankan Tinubu ti wọlé èmi ò sí nínú ẹni tó ní pé kó jáde ṣùgbọ́n ètò ìdìbò wa ètò ìṣèdájọ́ wa bá a ṣe ń ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà owó epo tó wọ́n gbogbo security ò ṣe dáa gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ọmọ tó láwọn fẹ́ fi ẹ̀hónú wọn ó wà ní tó ń béèrè fún. èyí tèmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo align ara mi sí tí mi ò dẹ̀ ní any apology for anybody. bá a ṣe ń ṣe ètò ìdìbò wa tó fi máa jẹ́ pé ìbò wa á kúnjú wọn á wúlò a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí. ilé ẹjọ́ wa tó ti dìdàkudà ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ọmọdé àgbà ẹ bára yín sọ̀rọ̀ interest Tinubu kì í ṣe interest Yorùbá interest Tinubu ni interest Tinubu ẹ ń bá rí jẹ ń bẹ ajá àwọn tiẹ̀ tó ń dúró tì láti ṣàlẹ́gẹ̀ interest ẹ ò kì í ṣe interest wa. This is not about Igbo kì í ṣọ̀rọ̀ ọmọ Igbo ọ̀rọ̀ ara wa ni ìjàgbára ara wa ni. ṣé bá mi. Ire o ní wọn á jẹ kọsẹ̀ yìí kó san wa o àsanwásowó àsanwásọmọ àlàáfíà bàbá ọ̀rọ̀ o ire kódà. apá kan nú ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ òun lẹ ti gbọ́ yìí látẹnu bàbá wa Dele Momodu àwọn ni wọ́n sọ̀rọ̀ tẹ́ ẹ ṣẹ̀ gbọ́ tán yìí wípé kì í ṣe pé ọ̀rọ̀ ọmọ Ìgbò kankan níbi tá a wà yìí pàápàá jùlọ tá a bá ń pariwo Bọ́lá Tinubu wọ́n ní yàtọ̀ wà ń bẹ̀ kí ló wá ṣẹlẹ̀ sí àwọn gbòrògbòrò tìlú Èkó tọ̀ ọ̀yá ẹ gbọ́ nǹkan tí Ìbà Gani Adams tí wọ́n sọ. ẹ̀yin bàbá mi ìyá mi nílé èyí tó ṣẹlẹ̀ yìí ẹgbẹ́ o. máa bẹ̀ wá ẹjẹ́ kájọ fi ojú inú kájọ fojú inú. ẹnu ló jẹ́ sí mi mo rí àwọn kan tí wọ́n ṣe
sọ̀rọ̀ yẹn mọ́ gbọ́ o. lẹ́yìn tẹ́ jáde tẹ́ kó èpè yẹn ti pọ̀ tó lórí ẹ̀rú bà mí ṣùgbọ́n ní àìmọye àwọn ìgbà kan sẹ́yìn fún ìgbà díẹ̀ sẹ́yìn àìmọye àwọn ìgbésẹ̀ bá rí tó ti ṣẹlẹ̀ àìmọye àwọn nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ nínú ìlú tó ṣẹlẹ̀ ní gbogbo agbègbè kòròdú ìmọ̀ta kankan tó jẹ́ pé àwọn ajínigbé tí wọ́n jí àwọn èèyàn gbé ẹ̀yin bàbá yìí ẹ̀ kó èpè jáde lákòókò yẹn àbí o. mi ò rí ẹ kó olúgbòhùn jáde lákòókò yẹn ẹ lọ kó àṣẹ jáde lákòókò yẹn kẹ́ ẹ ṣe pé kẹ́ ẹ sọ pé ara ta yín pé wọ́n jíyàn gbé nílùú yín kí ló dé táwa Yorùbá ò ṣe làákàyè Yorùbá jẹ́ ìlú ló fẹ́ fún yín pẹ̀lú ní Tinubu. ṣé àwọn pé nǹkan tí bàbá Délé sọ náà nìyẹn. ọmọ tó bá jáde tó bá ṣe ìwọ́de ẹni pa láwọn bíbí inú yín ni o ẹ sọ pé ìkìlọ̀ fáwọn ọmọ tí yá bí ǹjẹ́ gbogbo ẹni ilẹ̀ lè pásítọ̀ kó má jáde. yíńtà ìṣe ìkọlù kan ojú pẹ̀lú ti fún yín lẹ́yìn tẹ́ gbéra yín lórí ṣẹṣẹ bẹ́ẹ̀ kó ètò wọn àṣẹ jáde láti sọ pé wọ́n á fi ìhẹ́lú ìhòòhùn wọn hàn. ebi ń pààyàn ìyá jẹ́ èèyàn ẹni kó má fi ẹ̀hónú wọn hàn ẹni kó má sọ̀rọ̀ síta kí ló dé tó jẹ́ pé ìjọba tipátipá lè ṣe nínú Nàìjíríà Tinubu tó fún yín ẹ̀bẹ̀ sí ní ṣe rádaràda ẹ bọ́ ta ìṣépè fáwọn bíbí inú yín pápá kí ló dé káàdó lórí gidi nílẹ̀ Yorùbá kí ló dé tí ò sí àgbà dáadáa mọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n ti kó gbogbo àgbà dáadáa tó wà nílẹ̀ Yorùbá wọ́n ti kó wọn jìnnà ní. kò tiẹ̀ wá yé wa báyìí o. tí orúkọ kọ́ ìbá máa wáyé ó ní ọ̀nà tí wọ́n gbé gbà ẹ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ láàrin ìlú yín ó ní ọ̀nà tó ń gbé gbà káàkiri àgbáńlá ayé ni wọ́n ṣe protest ẹ má jẹ́ kí wọ́n máa pàjá lọ́bọ̀ fún yín ẹ ń pariwo kọ́ ọmọ yín ló wà bẹ́ẹ̀ yàrá lóyìn bí ọmọ yín ṣe wà bẹ́ẹ̀ tó gbogbo bọ́dà tó jẹ́ ti ń wọlé nílẹ̀ Yorùbá ló ti bá. bẹ́ẹ̀ ni nǹkan tá à ń sọ nìyẹn. gbogbo ibi tí ó jẹ́ ti lè wọlé fún yín ni wọ́n ti bá ọmọ yín ojú ọmọ yín fọ́ ni àbí tí ẹ̀ bí. àkótí ẹ̀ wá yé wa báyìí. wọ́n ti bọ́dà àwọn ìran òun pa ibi pa wọ́n. ẹ wá lẹ jáde ẹ kó èpè síta ẹ̀yin àgbàlagbà yìí ẹ ṣayé rè gẹ́gẹ́ bí orúkọ mi àgbàgbà ẹ táyé ṣe lájà yóò bàjẹ́ ẹ ṣe yóò síbẹ̀ táyé ṣe o ẹ ń bàyé jẹ ni. ẹ wá jẹ bí ní ìbéèrè kan wọ́n ní ọjọ́ ogun bá lè lọ́rọ́ tí ọmọ burúkú nígbà tí Bọ́lá Ahmed Tinubu lórí pé ṣòkòtò fẹ́ ṣòògùn dì í ó ń pè gbogbo àwọn bámọ́ra ń kówó fún wọn ẹ lọ bá àwọn ìsọ̀rọ̀ wọn gbọdọ̀ fi pọ́tẹ́ nínú yìí ẹni mọ̀ bá fi táyà gan pàápàá ó lè sọ pé bàbí tí wọ́n bá protest nínú ìlú ẹ̀wọ̀n máa yọ lórí ikú níbi tá a kò nílẹ̀ Yorùbá ẹ jọ ẹ̀yin bàbá yìí nígbà tí Tinubu mú 90 billion naira tó fi sponsor hajj ṣé kò rẹ́yìn oníṣẹ̀ṣe ńlẹ̀ ní èlò olóko bẹ́yìn oníṣẹ̀ṣe. kò sí o. kí ló dé tẹ̀ sọpọlọ. àwọn bàbá wa ní ibi tá a bá rúkọ sí bí àpá ọgbọ́n tá a bá bá a lò pàdé bẹ́ẹ̀ kí máa dùn yẹn ni ó máa dùn yẹn ni ó máa dùn yẹn ni. ẹ mọ̀ tẹ̀lé rí oníṣẹ̀ṣe kan ẹlẹ́fún èpè síta ẹ wà jẹ́kọ̀ sọ yín lórúkọ kó bá dọ̀ láti ọ̀rọ̀ yín tẹ́ ẹ ṣe yìí bẹ́ẹ̀ ni bàbá ẹ ṣe ẹ bá gbìyì. ìtẹ́ kìí ṣe tẹ́ ẹ fi gba ìlójú Tinubu yìí wọ́n máa fi kọ̀ndẹ́mù ẹ̀sìn yín lọ́la. bẹ́ẹ̀ni. àwọn àbá tó ń gbowó tó ń gba mílímílí wọ́n máa fi ń ṣe wáàsí lọ́la. bẹ́ẹ̀ rí bàbá yìí àríkú ṣe lọ́lọ́ pé kò jáde ibi tó burú sí nìyẹn. àwọn pastors wọ́n máa fi ṣe wáàsí lọ́la. wọ́n sọ̀rọ̀ sí wọ́n nú ọ̀rọ̀ mọ́ yín lára. kí ló dé tá a lu ọpọlọ wa kí ló dé tá a ṣí lákàyè wa. tá a bá ṣiṣẹ́ ṣe nǹkan tí wọ́n ní káwọn ká ṣe ṣiṣẹ́ nìyẹn. ṣé àwọn onílẹ̀ wọ́n ní ká máa rìn ibi ìdọ̀tí ni ibi ìdọ̀tí lẹ́rìn gbogbo ẹ̀jẹ̀ jáde tẹ́lẹ̀ képe ìkiri yẹn. èpè tẹ́lẹ̀ kó jáde gbà tó dún pọ̀ yín. èpè tẹ́lẹ̀ kó jáde kẹ́ni tó tọmọ yín ṣe. àbí o. olùkọ́ tẹ́lẹ̀ pé jáde kẹ́ni payé ọmọ yín ṣe. ẹni payé ọmọ yín jẹ́ ojú gbà ní fífún yín gbogbo ẹ̀jẹ̀ jáde. gbogbo ohun tí bàbá wa aláyélúwà ọba Babátúndé Àjàyí àkáǹkù ti ìlú Rẹ́mọ. ẹnu ètí ẹ̀ sì lára bàbá yẹn. wọ́n ju ohun yẹn síta ó sì ní bàbá ló ní káwọn ju ohun yẹn síta. pẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ mi nílùú Ṣàgámù. wọ́n wá fi ti ensars wọ́n fi ṣe àkọ́kọ́ wọ́n fi ti ṣe náírà kíníkọ àbíkímọ̀ pẹ̀lú àyẹn tí náírà dá wọn láàmú wọ́n fi ṣe lẹ́ẹ̀kejì. tó kábíyèsí ọba Babátúndé Àjàyí ọmọ òkúri adé ibi ògbà àkọ́kọ́ yìí lẹ́lẹ́ rán orú ohun yẹn síta. kì í ṣe ọba Babátúndé Àjàyí nìkan ni mo lọ́rọ̀ pàṣọ lórí ètò ilé ni wọ́n pẹ́ gbogbo ọba lẹ Yorùbá kábíyèsí. tẹ́ ẹ bá sọ pé kó má jáde kó má fi kó má fẹ̀ wọnú hàn tí olóyìnbó pè ní protest ẹjọ́ ẹ torí Elédùmarè ṣé àwọn aráàlú yìí wọ́n fẹ́ kẹ́ wò láti bí oṣù méjì mẹ́ta mẹ́rin sẹ́yìn ó tún èèyàn mélòó gan-an tẹ́ ẹ fún lóúnjẹ. àbí o. nílùú yín nílùú tẹ́ ẹ ṣe ọba lórí láti ṣe tírélà mélòó lẹ́ni kó wọlé tẹ́ fi fáwọn èèyàn.
náà nìyẹn o. màálù mélòó lẹ ti pa ní pálásì yìí tẹ ti dáná oúnjẹ fáwọn aráàlú tẹni ẹ máa bọ̀ ẹ wá jẹun. gbogbo ẹ̀ tẹ́ sọ pé ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ìkànnì yìí o kámi lẹ́nu kò láti sọ ìkànnì yìí torí pé ẹ máa ní ọmọ ẹnì kejì ẹ fi ọ̀rọ̀ rora yín wò. bàbá tó dé Àjàyí Akáko ti ìlú Rẹ́mọ wọn fi ṣe kábíyèsí kúrẹ́ adélẹ́kọ̀ọ́ sí ìlú òyìnbó lẹ́gbẹ́ dàgbà ẹgbẹ́ lóyìnbó dáadáa tẹ́sí ọmọ bẹ̀tù léyìí. bàbá ìdí ẹ lè kúra sí pé ẹ bá ṣe protest rí ní London ẹ lè kúra torí pé pẹ́ńbẹ̀. ẹ ṣé o. ẹ bá wá kúra pé ẹ bá wọn protest rí nílùú òyìnbó bí òjú ọmọ yín bí òjú ẹbí yín kan bí òjú ọ̀rẹ́ yín kan. wọ́n ṣàlẹ̀ tó protest bẹ́ẹ̀ ni. ẹjọ́ kí ló dé tó yẹ pé àwọn àgbàlagbà Yorùbá ayá ìka á dìnà sí òdodo àbí òdodo ẹyọ kan sọ ìdí para lóye ọ̀pọ̀lọpọ̀ ń kókun sóò kiri tó dẹni méjì tó kókun sóò nílùú Èkó sí. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o àtúnlẹ̀ ilé tó tún ṣẹlẹ̀ lónìí báyìí o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èèyàn méjì tí mo rí tó ti kókun sóò bẹ̀ lórí ẹbí. ọ̀rọ̀ ńlá nìyẹn. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé látẹnu ọ̀kan nínú àwọn ọmọ ibà Gani Adams àwọn ni wọ́n fún wa ní èyí tó kẹ́yìn yìí ẹ gbọ́ ṣó dáa ṣọ́tọ́ kó jẹ́ pé ìṣẹ̀ṣe tiwa là máa wọ́nlẹ̀ wọn lọ kówó fún àwọn onígbàgbọ́ pé kó máa pariwo Jésù pé kí protest má wáyé wọn sọ fún aláàfáà wípé káláàfáà lọ gbé tẹ̀síbíù kí wọ́n máa fa kùrùsíyù oníṣẹ̀ṣe ló gbowó ni wọ́n wá bọ́ra alẹ̀ ń wòkò ni wọ́n yí kùn níta tí wọ́n ń sọ pé àwọn fẹ́ gbé orò ohun tẹ́ ẹ̀ ń ṣe lóru ẹ fẹ́ ṣe lọ́sàn-án gangan láyé tá a wà yìí láyé díjítà ṣé gbogbo àṣírí yín àìwò yín ṣáyé ò ní wò ẹ wò títí ìgbà míì tá a tún pàdé lórí ètò ẹ bá wa ṣe àprógámù wa ẹ ṣe àdúpẹ́ ó dàbọ̀.